Osoloko loko. Osoloko loko. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ní lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀wá. Osoloko loko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan ló ti tọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbóòórùn àṣebí o. Bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbóòórùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbóòórùn àṣebí o. Osoloko loko. Tí ẹ bá tètè san owó yẹn tí ẹni yẹn fi lọ mọ̀ ẹ máa fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. In fact ẹ máa fi ojú winá. Hey, hold it there. Are you threatening me? Do you feel threatened? tó bá jà ọ̀tá lẹ́rú ó sọ fún kábíyèsí ó sọ fún páyẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o àti ìgbò a sì ń bọ̀ tó ti gbọ́ ẹ̀yọ́ mọ́dọ̀ ẹja lọ. àròkò ló jẹ́ tó gbọ́ àròkò lẹ́gbẹ̀ẹ́ ó yẹ fúnlẹ̀kẹ́ fúnlẹ̀kẹ́ láìra ó yẹ ó ti gbàgbé ó sáyé tà wá ìlọ. Doctor, ṣé ni mo lè máa lo àwọn oògùn yìí lẹ́ẹ̀mẹ́ta lójoojúmọ́? Rárá o, ẹ má lò lọ́sàn-án, àárọ̀ àtàlẹ́ nìkan ni kẹ́ lò. Okay. Ṣé o ti tán? At least for now. Ẹ̀ẹ́dẹ̀ má bínú padà yín dúró látàárọ̀, ṣe rí pé a ní àwọn patient tó pọ̀ gan lẹ́nu kó tó fà ní ẹ̀yìn. Ẹ má bọ̀ dáa, èmi náà rí bí gbogbo ẹ ṣe ń lọ. Ẹ ṣe gan ni. Báwo lẹ ṣe máa délé ń sìn, àbí kí n bá yín pe taxi ni? No, ẹ má rí, àwọn dádì wa wà níta. Àwọn wá gbé yín? Bẹ́ẹ̀ ni mà. Ṣáwọn náà wá ṣe check-up ni? Rárá o, wọn wá fún check-up, gan máa ń pick wa kíbi tá a bá ti wà, kò bá jẹ́ school, kò bá jẹ́ ọjà, anywhere tá a bá ti wà, tó bá ti close bẹ́ẹ̀ máa pick wa, then àjọ máa lọ sílé. Wow, that's wow. Okay. Ẹ jẹ́ kí n sìn. All right, ẹ ṣé ma. Can make sure pẹ̀lú àwọn okùn yín dáadáa tí mo ṣe ní kẹlò. Fine baby. All right ma, ẹ ṣé.
Kí ló tún ṣẹlẹ̀? Mama won't hear. Only one day me. You're crying. Is this about your family? I'll be fine, Femi. Ṣé ọkọ ẹ wà nílé? Àbí? It is so me. I'm tired, Femi. Every time I go to that house, I come your king ballet. But you can't stay here. I wish I could. Stay here. With you. Sure possible. Femi, is it possible to find perfection in someone else when you're with someone? No. Not possible. Oh, they find perfection in another person. Why are you still with that person? No, Debbie, I didn't mean it that way. You need to leave now, Femi. I thought... You thought wrong, Femi. Leave. Debbie. Leave, Femi. Debbie. Ọ̀tún tá a bá sọ̀rọ̀ tẹnu ìbáyà tí ìsèpò forí gbélé agbọ́n. Ìforí júlé agbọ́n wọ́n nà mí ni bẹ́ẹ̀ ni nílẹ̀ yìí. àwọn ọ̀dọ́ ìlú náà lọ kó àwọn jọ ọmọ asípa sì ń bẹnu wọn. ọmọ asípa kan náà. èmi ni mo wá dẹni táwọn èèyàn péjọ tí wọ́n wá ń nà èmi arógun mọ́sàdé kákàdé kú lójú ogun ìwòrì mẹ́fẹ́ tẹ́mi ó sì gbọ́dọ̀ jẹ́ kí wọ́n fàyàfà èmi ìrùkẹ̀rẹ̀ táwọn fi jà nínú àwọn fi ń ṣẹ́gun èmi gan lọ pa agbọ́ràn jẹ́ agbọ́ràn gbogbo eléyìí ló ní nígbà tó wá ń pọ̀fọ̀ ní sáàfin ní ẹ ti lu ó ní. ó mọ̀ sí o bàbá ṣe ó ṣe náà. tí ò bá sì ti kú àjànàkú wọn ní láwọn erin rà lórí àtẹ. àjànàkú ti kú. ṣé kémi náà wàá kú ni. igbó eléyìí ló ní lọ́lọ́ òfin dábìrà lọ́wọ́ wá dé wàá pariwo yanyanyanyan. ó mọ̀ sí o. omi sùúrù ìlọ̀rọ̀ ìgbà àwò àwa lè bẹ́nu omi tán ká tún máa kígbe òtútù. òtútù gan-an ló fa àwọn òsè mọ́. bẹ́ẹ̀ ni. ṣe sùúrù o. kábíyèsí ẹ rójú mi. ọba tó bí ọrọ̀ o. ṣe rójú mi. ọba rẹ̀ bí oṣù o. Ọ̀tún. kábíyèsí ẹ̀rẹ́nu mi ó ti ń ro mí orí ti ń fọ́ mi báyìí gbogbo inú mi ní gbọ̀n ara mi ń gbóná. èèyàn náà láfi ní oṣù sùúrù ẹjọ́ àti. tìmí náà yẹn ta ẹ̀rù kábíyèsí jáde. wọ́n nà mí. Ọ̀tún. kábíyèsí. ọgbọ́kùnrin ni ọ. ṣe ń gbọ̀n bá ti kú. ìwọ àjànàkú. ẹ̀yin ẹ bọ̀dà. kí ló tiẹ̀ jẹ́ pé gbogbo ìgbà tí ẹ ní gbọ́ he láàfin ẹ ti máa sáré bọ̀ àbí. ayé gbogbo bá ti ń lọ jàre. ndí olóyè ní àlù bí ẹ ń lu bàrà báyìí lẹ́yìn sáré bọ̀ wọ́n lù ní. wa ló ṣe mọ́. kábíyèsí. kò tí ẹ̀ wí bẹ́ẹ̀ kò kọ́ òun sí mọ́. béèyàn ò bá kó oúnjẹ yóò kọ́ tẹ̀ràn-tẹ̀ràn. béèyàn bá kọ́ oúnjẹ yóò kọ́ tẹ̀ràn-tẹ̀ràn. yóò kọ́ tẹ̀ràn-tẹ̀ràn. ó yé mi. Ọ̀tún. ẹran ní ó yé mi tí mo ń jọ tún rú. Ọ̀tún. ó yé mi. sọ ọmọ tó ń ṣe. òsì ọlọ́run ní pé ọlọ́tún mọ́ wọ́n pè mí lọ́tún mọ́ ọlọ́run ní pé ọlọ́tún. sọ ọmọ tó ń ṣe. ọlọ́run ní pé ọlọ́tún wọ́n pè mí lọ́tún mọ́. Bọ̀rọ̀ kìíní. Ọ̀tún. kábíyèsí ó ti ẹ̀dá ẹ fílẹ̀ nígbà tá a bá ti pọ́nyàn létí ọ̀pọ̀n rẹ̀ lé àmọ́ kábíyèsí ẹ̀jẹ̀ á ṣe sùúrù o a gbọ́dọ̀ gbọ́njú kíní dìndín lọ
torí bí ti ń lọ ní ìsìn mọ́ pé yóò mọ̀ pariwo káàkiri ìgboro ni pé òun ti sọ pé òun ọjọ́ tó mọ́ ayé wa jẹ́ ká jẹ́ kí gbogbo òru ọmọ pé ẹ̀yin gangan lẹ́rọ̀ lóye àkọ́kọ́ ni wípé a gbọ́dọ̀ jẹ ọ̀tún mi kíákíá báyìí kábíyèsí bẹ́ẹ̀ bá ní dìde ní ìsìn kódà gan bẹ́ẹ̀ bá ní kí nǹkan rán mọ́ kan kọ́ lọ pé ọ̀tún mi wà wọ́n pè dé sọ̀rọ̀ mi kábíyèsí àbí kí n tètè wá. wọ́n máa lọlé. wọ́n gbọ́. wọ́n máa lọlé. wọ́n máa lọlé. n sì ro tára mi o tìlú náà ni mò ń rò kábíyèsí abẹ́ mọ̀ pé. alátiṣe ni má ti ṣe ara rẹ̀ wọ́n máa lọlé. kí n máa lọlé. bẹ́ẹ̀ pé lẹ́sẹ̀ díta. kábíyèsí ẹ̀yin lẹ́yà máa pẹ́ mi lẹ́sẹ̀ díta ó ṣe ìwọ̀. n tí bòódì látàrọ. yálò. bọ́lé bá ti ń fà parí iṣu hàn àlejò kábíyèsí ilé tó lọ. Ayọ̀dèjì. Ó lè bí pé fúnra ara mi ni mo sọ fún dókítà pé mò ń lọ yẹ kó discharge mi pé mi ò fẹ́ dúró lọ́sítọ̀. Ok. Ẹ wá lọ jẹun. Ẹ ṣùgbọ́n pé wọ́n ṣe discharge ẹ lọ́sítọ̀ ni. I think you will need food. Bóyá kò wá lọ jẹun. Rẹ̀mí, ṣorí nǹkan tó ṣẹlẹ̀ ń fẹ́ kó believe me. It's not what you think. Okay. I need the hotel thing. Àwa lọ ṣe meeting ní hotel yẹn ni business meeting, you know. Oh, okay. Tó bá dẹ̀ rí bó ṣe ṣẹlẹ̀ náà ó rí bákan ò you know akànrí Yétúndé tó yọ níbi lobby yẹn ó ṣàkàn gbábi kan lọ mi jẹ́ rò pé ó rí wa you know àwa parí meeting ká tó ṣe pé àwa parí meeting yẹn ó ti rẹ èmi you know ìkọ̀ọ̀kan ìjèjì làwọn tá a bá ṣe meeting yẹn náà lọ wọn èmi dẹ̀ wà lójú kan náà torí pé ó ti rẹ mi mo ṣe sùn lọ nìyẹn bí ṣe máa tají báyìí orí ló bẹ̀rẹ̀ sí fọ́ mi orí pọ̀ débi pé àwọn hoteliers yẹn sáré bá mi wá paracetamol o lè believe pé lẹ́yìn tí mo lo paracetamol yẹn orí yẹn ò dúró yìí ń fọ́ mi again ní wọ́n bá ní pé okay ó yá káwọn gbé mi lọ sí hospital nǹkan kan bẹ́ẹ̀ ibi tó ti ń ṣe yẹn àkàntún rí Yétúndé again nìyẹn ń wò pé kí ló ṣe wọ́n wọ́n ní ṣó mi rí ni ló ń bá sọ pé ọkọ ọ̀rẹ́ mi ni wọ́n ṣe mú ni ẹ pé since tó jẹ́ pé ẹ mọ̀ wọ́n rí tó dẹ̀ jẹ́ pé ọkọ ọ̀rẹ́ yìí ni wọ́n ẹ máa tẹ̀lé wa dé hospital ó tọ́ bí Yétúndé ṣe bá wa dé hospital ni ẹ can you imagine it's coincidence ó kàn bá wọn lọ́rùn bí ṣe bá wa dé hospital ni ẹ. ọlọ́ṣun tí n bá rí Yétúndé náà máa dúpẹ́ ó ṣe gan-an. ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni. mo mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ ìtùtù bí àkẹ́wà lọ jẹ́. Ìṣòrí Rẹ̀mí mo mọ̀ pé trust me kì í ṣe pé bóyá o trust me and o dey love me but èmi kàn fi pé gẹ́gẹ́ bí ọkọ tíyàwó ẹ̀ love o deserve kí n sọ fún ẹ pé gbogbo bó ṣe ṣẹlẹ̀ kí n láyé kí n má rí láìlè pé bóyá ẹni tó love me ẹni tó trust me ẹni tó ṣe kí ní kan síbẹ̀síbẹ̀ náà o ní right láti mọ nǹkan tó ṣẹlẹ̀ ìyẹn ni gbogbo explanation tí mo kàn rò pé ó yẹ kí n máa sọ everything. oúnjẹ yìí ó máa padà wá tutù débi tó yẹ pé mo ilé ìjẹun lèmi ṣe ní pé kó wá lọ jẹun. Yes. Debbie. Dr. Femi.
ó ti ń lọ sílé ni. As you can see. Okay. But mo rò pé a fẹ́ sọ̀rọ̀ kó tó lọ ni. Ṣé nípa ẹ̀kọ́ náà patient wa? No, but mo rò pé. Sorry, Oma, ma close at 3 o'clock and I need to make lunch for my family, so I need to leave. Debbie, why are you giving me attitude? Ṣé mo ti sọ nǹkan tí ó yẹ kí n sọ ni? Femi, I need to make lunch for my family. But they need láti lọlé. You know we need to talk, right? Femi, I need to leave. Okay. Hello? Ibo lẹ wà? Ibo lẹ wà? Mo wà níbì kan ní nínú zoo. Ẹ wà níbo? Kí ni ọmọ mi ń kọ́? Nínú ọgbà àwọn ẹranko nínú zoo. Ó ní wọ́n níbo kí ló mọ̀ mi sọ ọmọ mi dà? Ọmọ mi dà. Fọkàn balẹ̀ ṣe àná máa rí mo ti ń wá láti. Ẹjọ́ torí Ọlọ́run ọ̀rọ̀ wèrè wo lẹ ń sọ ní ẹnu? Ìgbà tó kúrò lẹ́yìn mi bí ta ti ń wo ẹranko tọrùn ẹ̀gún giraffe àbí kí náà sọ mi mọ̀ but mo ti ń wá máa rí fọkàn balẹ̀. Irú ọ̀rọ̀ wèrè wo lẹ ń sọ lẹ́nu? Ibo lọ́wọ́ mi wà náà? Calm down sef fọkàn anima ọ̀nà mọ̀ wá ká gbọ́ gbà. Ibo lẹ wà? Very close ibi táwọn ṣé kí àwọn eléyìí gan-an àwọn lion àwọn ibi táwọn lion. Ẹgbẹ́ lion jẹ́ mo dáná ọmọ mi kìnìún ti jẹ ọmọ mi mo dáná. Irú ọkùnrin wọnú ẹ̀ kò sí nínú bẹ́ẹ̀ o fọkàn balẹ̀ around ibẹ̀ yẹn a máa rí inú ibẹ̀ náà ló wà fọkàn balẹ̀ calm down. Bọ̀rọ̀ kìíní. ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o. níjọ́ ti ẹ̀ ní gbogbo ojú làmú tó ní. We have to become very security conscious. Gbogbo ìdáhùn ọmọ ìlú àwọn ọmọ wa tó wá fẹ́ di ọmọ ta area boys mọ́ wa lọ́wọ́ yẹn pálapàla ni ẹni láti stop ẹ̀ gbogbo rádaràdá ẹ̀mí tẹ̀ fẹ́ gbọ́ ọ̀rọ̀ mi yẹn. kábíyèsí ọlọ́run máa ràn wá lọ́wọ́ lórí ẹ̀ ó kàn jẹ́ pé ọlọ́pàá ò pọ̀ nílùú báyìí ni definitely a máa need reinforcement. bí tẹ́ bá ti lè rí reinforcement lọ gbà á. kò sí problem. àdéhùn tó bá ní ìyàwó ò ní sùn òun gan gbọ́dọ̀ fojú kan òun. bẹ́ẹ̀ni kábíyèsí ọmọ kọ́mọ tó bá ta kéle fèlèfèlè kéle òfìlà máa fi gbé. àyè sọ̀rọ̀ nínú maximum security mo fẹ́. okay sir. maximum. kábíyèsí o. kábíyèsí. ẹ fọkàn balẹ̀ àwọn ọlọ́dẹ àti múra lẹ̀ ọmọ kọ́mọ tó bá ta fèlèfèlè á mú balẹ̀ ẹ̀yẹ sọ fọkàn balẹ̀. kábíyèsí ẹ dákun ọmọ tí wọn bá mú ẹ jẹ́ wọn mú dọ́dọ̀ yín o. irọ́ tó bá jọ ọmọ ọba ńkọ́. olùkí ni ọmọ ọba yìí ṣe pátá. wọ́n bá jọ ọmọ àjò. ọmọ òjòyè ò gbọ́dọ̀ ṣe pátá ẹni tẹ́ bá mú kirikiri ni ẹ̀kọ́ mú lọ. maximum. ẹ jọ ẹ má
tí òfin lọ́wọ́ ara yín o ọmọ tẹ bá ti mú ẹni pé handover láwọn. àwọn wà á mú lọ sí kirikiri wọ́n tí wọ́n lé gbogbo ìjọ mẹ́ta tá a bá rí 1, 2 or 3 scapegoat mú ẹ rí i pé gbogbo ó wọlé ni. ẹ mà ti ṣètò. oh yes mi ò ti gbàgbé ni ok nù ní nàìjíríà fún wọn. ìlú yóò gbé yín o ẹ wo gbogbo nǹkan yín lọ́wọ́ àbí ẹ já lọ. irọ́ ń bò lẹ́ ń lọ pé kí n nílé wọn lọ́wọ́ kò ní mo lẹ́ tí wọ́n ń lọ. èmi wò pé n tá bá fi pamọ́ ní níyì ni. ò ní ìdí kankan fún oníkálukú lẹ́tọ̀ọ́ ẹ̀ bá a ṣe jókòó yìí. kọ́bùrù àti sàjí ni o àti inspector ni o àti gbogbo wọn ni o àti oyè ọ̀hún. tí wọ́n nìyẹn tí wọ́n fún wọn TDP o ọ̀tọ̀ TDP wà mẹ́rin TDP wà mẹ́rin kò gbọ́dọ̀ sọ́nu ẹ bá ṣe kúrò báyìí máa pè é. ẹ bá wọn sọ̀rọ̀ àsọkù ìjọ rún. thank you sir. ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ o mi fẹ́ gbọ́ story o. ẹ sì gẹ́gẹ́ sir. ok sir. ẹ fọlá ọ̀rà ẹ wo ta fún yín owó reinforcement ni o. no problem sir. reinforcement ẹ orí wa sir. àti logistics. kí a ṣe jẹ́ yín dáadáa. ẹ̀yin ẹ̀rí mi lé lálẹ́. irọ́ kí ni ẹ lọ gbọ́ kí ni. ọmọ ìyá mi máa bọ̀. wọ́n ti wọ̀n. ẹ̀rù gbà mo ní orí mi lé lálẹ́. ọyọ iye wọ ipa tí a pa ọ̀gbẹ́ni. gbogbo long story pé kí ni fún wọn kí tó ní gbogbo tán fún wọn lọ́wọ́. bọ́ọ̀nì ọyọ sọ́ọ̀lẹ̀ ọ̀yà pé ológun bẹ̀ kí ló kù bẹ̀. ìrọ̀ ọ̀yà kó kù ìkọ̀kan ní fún nìkálùkù. kí ni bọ́ọ̀lù láàyè mo ní wọn ní pọ́ńtì ẹ̀ wọ́n ń gba. àbíyèsí. ẹ jẹrẹ. ẹ̀sìn ojú òní tì. ẹ pẹ́ fún wa. iyolóyò ń jó ògúndélé kọyà ọ̀gẹ̀dẹ̀ ló jẹ ẹ̀sùn. iyolóyò ń jó ògúndélé kọyà ọ̀gẹ̀dẹ̀ ló jẹ ẹ̀sùn. iyolóyò ń jó ògúndélé kọyà ọ̀gẹ̀dẹ̀ ló jẹ ẹ̀sùn. iyolóyò ń jó àníyàn ọ̀gẹ̀dẹ̀ ni ẹ máa ń lọ. ẹ wo èmi mọ̀ pé Láolú ó lè ṣe nǹkan kí nǹkan láti rí kó dórí oyè orú èèyàn bẹ́ẹ̀ ni gidi mo sì ti mọ̀ nítorí ẹ̀ ló ṣe nǹkan tó fi ṣe èmi dẹ̀ mọ̀ pé ó ti ṣí eléyìí jẹ bẹ́ẹ̀ ni ó ti ṣí jẹ ọmọọba bẹ́ẹ̀ ni àṣepa lọ́rọ̀ tọmọọba sọ tí ò purọ́ Láolú ti ṣí eléyìí jẹ àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ kó jẹ́ kó ṣì jẹ délẹ̀ ọwọ́ yín lọ̀rọ̀ wà o èmi nímọ̀ràn kan tí mo fẹ́ gbà yín àṣùpá yóò wù mí kẹ́ ẹ padà sílùú àwọn bàbá yín ní Pàkúrọ̀ ẹ bá padà sí Pàkúrọ̀ torí mo fẹ́ kú kì í jẹ́ kéèyàn orí oyè ilé bàbá rẹ̀ jẹ́ o bẹ́ẹ̀ bá padà sí Pàkúrọ̀ Láolú gan mọ̀ pé nǹkan dé ẹ padà sí Pàkúrọ̀ kẹ́ wá jókòó sórí ìtẹ́ àwọn bàbá yín ó ní nǹkan là á jẹ́ ó ṣe ẹ wo ẹ mọ̀ sá fún tẹ́ni ẹ padà o kí lè jẹ́ àjọ pawọ́pọ̀ ká lè Láolú kúrò lórí oyè pẹ̀lú àwọn jàǹdùkú tó kó tira. ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín mo mọ̀ pé ó yẹ kémi náà ò ti padà sí Pàkúrọ̀ bẹ́ẹ̀ni lórí oyè àwọn bàbá mi bẹ́ẹ̀ni torí ilé bàbá ọmọ ò gbọ́dọ̀ bọ́mọ lẹ́rù. àmọ́ bọ́wọ́ ọmọ ọ̀bá tí ibè ikú dà kì í béèrè ikú tó pa bàbá ẹ̀. bọ́ba jírò ọba lọ́la bí kànnàkànnà bá nọmọ ẹ̀ ga ìjà ò tí ì dé ìjà ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni bíjà bá dé nígbà náà ni lálà ò lù takutupu òwú ló bá bá lọ́la ó sì díẹ̀ ọlọ́run sì fún yín ṣe àwọn bàbá yóò tì í lẹ́yìn yóò ṣe é ṣe ẹ mọ̀ fi jáfara o. wọ́n ní bọ́ba kan ò bá kú ọba mi ò lè jẹ o. mọ̀nàkà kò gbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ ni.
ọba nìkan kan ni wọ́n bá wí o ẹnìkan ní òun jẹ́ àṣìpà kò kú ó yọ kò tún béèrè oyè ẹ̀ kò lọ lílé ìtumọ̀ kí nìyẹn. kábíyèsí ó ti ẹ̀yẹ mi ta ni ó bà kúdà yá yìí àti pé gbogbo yìí òun àtọ́jú àti mú kò sí tó ìhòòrò gbèsè. nítorí tó bá bá ojú yóò bá mú. bẹ́ẹ̀ ni àmọ́ kábíyèsí bájábá lẹ́ni lẹ́yìn ẹ̀ máa pọ̀ bọ̀ àwọn èèyàn tí ń bẹ́ ń di ọ̀rọ̀ yìí ń tà ṣe fún ẹ ní wípé tẹ̀rìtẹ̀ bẹ́ẹ̀ ṣe náwó náà téèyàn bá ti fowó bọ̀ wọ́n tó fi ṣọ́ọ̀kì wọn lẹ́nu ní ìlọ́run ní ọ̀tán tá a bá ń fẹ́ náà ní. mo ti mọ tó àwọn olóyè wa àgbọ́dọ̀ ń pé dandan gbà ṣùgbọ́n àṣàgbọ́dọ̀ rí pé. eléyìí ìwọ ni kò dúró tì gbogbo tó bá máa gbà iye tó bá máa jẹ jẹ́ ń gbọ́ jẹ́ ń gbọ́. àwọn eléyìí tí wọ́n lè ní ìsìn. àgbọ́dọ̀ yọnu tiwọn fáwọn ará àwọn dé yìí wọ́n lè bà nǹkan jẹ́. bẹ́ẹ̀ni wọ́n bà nǹkan jẹ́. bẹ́ẹ̀ni àwọn kan gbà míì ọlọ́pàá lè jọ lè lọ. àwọn kábíyèsí ká má gbúrò àwọn kan ò lè gbàdúrà owó fún yẹn wọ́n má pọn lámbẹ́ o. bí ilẹ̀ àbí. ṣe títí bí wa èmi dẹ̀ mọ̀ pé ọwọ́ ẹ̀ á wà nínú yẹn èmi mọ̀ pé bẹ́ẹ̀ náà ti ń jẹ. kábíyèsí ọ̀rọ̀ yíyé mi kí ló tó kù náà. ó tara díẹ̀ èmi wọlé lọ ni tó. gbogbo táwọn ìkọlẹ̀ yìí ti ń ká mẹ́rin tí wọ́n jẹ́rìí yọ kẹ̀yìn náà lè jáwà nìkan lá ẹ̀lẹ́. tí n bá rí ọmọ mi wàá mọ̀ wípé èṣù náà máa ń gé ìka jẹ wàá gbà. ọmọ mi dá ọmọ mi dá ọmọ mi dá. má ṣe rẹ̀ léṣe calm down calm down. ọmọ mi dá ọmọ mi dá ọmọ mi dá ọmọ mi dá. hello Mrs. Wilson ẹ wọ jẹ́ kí n pè ń padà jẹ́ kí n pè ń padà ọmọ mi níbo yẹ ọmọ mi níbo sọ̀rọ̀ lọ́wọ́. Daddy. Àwọn burúkú kan ọmọ mi jọ. Ti Jerry. Daddy. Come on, eat your food. Sit. Eat your food. Finish your food. Eat your food. Oh yeah, eat well. Barakini. ọmọ àlè náà. tó o bá sọ ọ́ délẹ̀ àrà ọ̀sán pa ọ ni. bẹ́ẹ̀ ni ọba lọ́la ó lè lélẹ́yìí. àjọ jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé imú o máa níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o.